kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ọlọ́run aláàánú alátìlẹ́yìn wa olùfẹ́ wa ọlọ́run oníṣẹ́ ìyanu ọba tó ń fún wa ní ẹ̀rí ní ojoojúmọ́, ọba tó ń sọ ọ̀rọ̀ wa di ẹ̀rí, tó sọ ayé wa di ẹ̀rí. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín o, fún àwọn iṣẹ́ ìyanu ńlá láti ẹ̀yin olúwa ti ṣe nínú ayé wa. A fi ìyìn àti ọlá fún orúkọ yín. Ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere o, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adégàrà Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 21 oṣù kìíní. Àkòrí àwọn agbára ẹ̀rí, agbára àwọn ẹ̀rí. Àkòrí àwọn àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 26 ẹsẹ̀ 7. Orin Dáfídì orí 26 ẹsẹ̀ 7. Kí èmi kí ó lè fi ohùn ọpẹ́ rẹ̀ kálẹ̀, kí n ro ohùn ọpẹ́ rẹ̀ kálẹ̀, kí èmi kí ó sì máa sọ̀rọ̀ gbogbo iṣẹ́ ìyanu rẹ̀. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì orí 25 ẹsẹ̀ 1 dé 12. Ìwé orin Dáfídì orí 25 ẹsẹ̀ 1 dé 12 tí ó kà báyìí pé: èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi, ọba mi, èmi yóò máa fi ìbùkún fún orúkọ rẹ láé àti láéláé. Ní ojoojúmọ́ ni èmi yóò máa fi ìbùkún fún ọ. Èmi yóò máa yin orúkọ rẹ láé àti láéláé. Títóbi ni Olúwa, ó sì ní ìyìn púpọ̀ púpọ̀, àwa márìdí sì ní títóbi rẹ̀. Ìran kan yóò máa yin iṣẹ́ rẹ dé ìkejì, yóò sì máa sọ̀rọ̀ iṣẹ́ agbára rẹ. Èmi yóò sọ̀rọ̀ ìyìn ọláńlá rẹ tí ó lógo àti iṣẹ́ rẹ ti ìyanu rẹ. Ènìyàn yóò máa sọ̀rọ̀ agbára rẹ, iṣẹ́ rẹ tí ó ní ẹ̀rù. Èmi yóò máa ròyìn títóbi rẹ, nítorí ó máa ń sọ̀rọ̀ ìrántí oore rẹ púpọ̀ púpọ̀. N ó sì máa kọrin òdodo rẹ. Olóore ọ̀fẹ́ ni Olúwa, ó kún fún àánú, ó lọ́ra láti bínú, ó sì ní àánú púpọ̀ púpọ̀. Olúwa ṣeun fún ẹni gbogbo, ìyọ́nú rẹ̀ sì ń bẹ lórí iṣẹ́ rẹ̀ gbogbo. Olúwa, gbogbo iṣẹ́ rẹ ni yóò máa yìn ọ́. Àwọn ènìyàn mímọ́ yóò sì máa fi ìbùkún fún ọ. Wọn ó máa sọ̀rọ̀ ògo ìjọba rẹ, wọn ó sì máa sọ̀rọ̀ agbára rẹ, láti mú iṣẹ́ agbára rẹ di mímọ̀ fún àwọn ènìyàn, àti ọláńlá rẹ, ìjọba rẹ tí ó ní ògo. Wàyí tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yìí náà kọ Adégàrà Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17 ó sọ pé ìgbàgbọ́ máa ń wá nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Ìfihàn orí 12 ẹsẹ̀ 11 sọ fún wa pé ẹ̀rí jẹ́ ohun èlò ìjà tó lágbára tó lè ṣẹ́gun èṣù. Ìdí nìyí tí mo fi máa ń sọ àwọn ẹ̀rí. Mo ti ṣe àwárí pé ọ̀pọ̀ àwọn ènìyàn kì í sábà rántí àwọn ẹsẹ̀ bíbélì tí mo lò nígbà tí mo bá ń wàásù, ṣùgbọ́n wọ́n rántí àwọn ẹ̀rí mi. Nígbà tí o bá wo ẹ̀yìn, wo àwọn nǹkan tí Olúwa ti ṣe, ìwọ yóò ní ìgboyà pé o lè borí èyíkéyìí ìdènà àbí ìdààmú tí ó bá wá sí ojú ọ̀nà rẹ. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí 17 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 51, nígbà tí Dáfídì kojú Gòláyátì, àwọn ẹ̀rí rẹ̀ fún ní ìdánilójú pé yóò borí. Ó wí pé Ọlọ́run tí ó gbà mí lọ́wọ́ kìnìún àti bẹ́rìn yóò bá ìwọ Gòláyátì yìí wí o. Olúwa ti pa á mọ́ láàyè títí di ìsinsìnyí, yóò sì pa á mọ́ títí dé òpin. Olúwa tí ó pa ọ́ mọ́ láàyè títí di ìsinsìnyí yóò pa ìwọ náà mọ́ títí dé òpin ní orúkọ Jésù. Bátílómíù nínú ìwé Máàkù orí 10 ẹsẹ̀ 51 títí dé ẹsẹ̀ 52. Ó jẹ́ ọkùnrin afọ́jú tó ń ṣagbe ní ẹnu ọ̀nà. Ó gbọ́ pé Jésù ń kọjá lọ, ó sì bẹ̀rẹ̀ sí ní kígbe fún ìrànlọ́wọ́. Báwo ni ó ṣe mọ̀ pé Jésù lè la ojú òun tí ó fọ́? Ó dá mi lójú pé torí ó ti gbọ́ àwọn ẹ̀rí ìyanu tí Jésù ti ṣe nì. Nítorí náà nígbà tí ó gbọ́ pé Jésù ń kọjá lọ, ó mọ̀ pé ìyanu tòun náà ti dé nìyẹn o. Ní àwọn ọdún sẹ́yìn, mo sọ ẹ̀rí nípa bí ìyàwó mi ṣe bí ọmọ kan fúnra rẹ̀ lẹ́yìn tí ó ti fi iṣẹ́ abẹ bí ọmọ 3 nínú àwọn ọmọ wa. Dókítà tún sọ fún wa pé kò sí ọmọ bíbí mọ́ o, a sì gbà lẹ́yìn náà a di àtúnbí. Lọ́jọ́ kan mo ka ẹsẹ̀ bíbélì tó sọ wípé pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Mo sì gbà á gbọ́. Èmi àti ìyàwó mi a sì fẹnu kò pé a ó bí ọmọ mìíràn. Ṣùgbọ́n lọ́sẹ̀ yìí
a ò ní pe dókítà kankan rárá o a bí ọmọ náà ní àlàáfíà nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Mo sọ ẹ̀rí yìí fún ìgbà àkọ́kọ́ ní ìlú Kaduna, ìlú kan ní àríwá Nàìjíríà, gẹ́gẹ́ bí mo ṣe ń wàásù tí àkọlé rẹ̀ jẹ́ àwọn ìgbésẹ̀ 10 sí iṣẹ́ ìyanu. Ìwé àkọsílẹ̀ ìwàásù náà tí mo ṣe ni a lè rí nínú gbọ̀ngàn ọ̀run ṣíṣí. Arábìnrin kan tó wà nínú ètò náà ó kọ gbogbo ìgbésẹ̀ náà sínú ìwé rẹ̀. Òun ti ṣe iṣẹ́ abẹ lẹ́rẹ̀méjì tẹ́lẹ̀ o, ó sì wà nínú oyún kẹta wàyí o. Nígbà tí ó fẹ́ bímọ, ó mú ìwé rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé àwọn ìgbésẹ̀ náà tí mo ti sọ fún wọn. Nígbà tí ó sì ṣe àwọn ìgbésẹ̀ náà tán o, ọmọ náà jáde o. Ọmọdé olùfẹ́, Jésù ni ọ̀kan náà lánàá, lónìí àti títí ayérayé. Ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 9. Tí o bá ti gbọ́ ẹnìkan tí ó sọ ẹ̀rí èyíkéyìí ìṣòro tí òun ń là kọjá, ní ìgbàgbọ́ pé ìyanu tìrẹ yóò dé. Kókó ìṣe kọ ohun ó kéré tán 5 tí Ọlọ́run ti ṣe fún ọ, kí o sì sọ fún àwọn tí ó wà ní àyíká rẹ. Ẹ̀já sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti máa jẹ́rìí àwọn iṣẹ́ ìyanu tí o ṣe nínú ayé mi, àwọn ohun tí o ti ṣe, àrà rere tí o ti fi ayé mi dá. Oore ọ̀fẹ́ láti máa jẹ́rìí kí àwọn ẹlòmíràn náà kí wọ́n lè jẹ́ alábàápín nínú irú iṣẹ́ ìyanu náà. Yọ̀ǹda rẹ̀ fún mi. Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jàǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Náání náání o, ohun ànílà náání, ọmọ aṣẹ́gìtà, wọ́n náání èpo igi. Ó dàbọ̀.